Ẹ kú dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà ti rọ gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀-o-jíire láti wà ní ìṣọ́ra nígbà gbogbo lórí ètò àìní ààbò tó péye èyí tí ó ń jà ràìnràìn káàkiri gbogbo ilẹ̀ wa. Ó tún kìlọ̀ lórí ìkọlù tí ó wáyé ní apá àríwá àti àwọn ìpínlẹ̀ tí ó wà ní àárín gbùngbùn orílẹ̀-èdè wa tí wọ́n sì tún dún mọ̀húrú mọ́ apá gúúsù ìlà-oòrùn. Ó sọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìsinmi ní ìlú Ìbàdàn nípasẹ̀ akọ̀ròyìn rẹ̀ Adéọlá Ọlọ́kọ̀. Ọba pe ìpè yìí ní ìlú Ọdẹ-Òmu ti ìpínlẹ̀ Ọ̀ṣun nínú ayẹyẹ àjọyọ̀ ti Ọdẹ-Òmu Day tí ó wáyé ní òpin ọ̀sẹ̀ yìí nítorí pé lẹ́nu ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí àwọn adàlúrú agbébọn ti ṣọṣẹ́ tí àkọsílẹ̀ tún gbé e jáde wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti bá ìkọlù náà lọ àti àìlóǹkà ènìyàn ni wọ́n tún ti jí gbé. Ó tún ṣe àpẹẹrẹ èyí tí ó wáyé ní ìpínlẹ̀ Kwara àti Kogi, ìpínlẹ̀ tí wọ́n bá gúúsù ìlà-oòrùn pín ààlà. Ìṣẹ̀lẹ̀ yìí ti mú ìbẹ̀rù ìbojo ohun ìpayà bá gbogbo ẹkùn gúúsù ìlà-oòrùn àti pé ó tún ti jẹ́ kí àwọn gómìnà ẹkùn agbègbè yìí pe ìpàdé pàjáwìrì lórí ètò ààbò. Nígbà tí Ọba Ládọjà ń sọ̀rọ̀ níbi ayẹyẹ Ọdẹ-Òmu ni ó ti fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ìṣọ́ra àti ìgbáradì àwọn ènìyàn gbọ́dọ̀ tún di púpọ̀ sí i. Ó wá tún gbóríyìn fún ẹ̀mí tí àwọn ará ìlú Ọdẹ-Òmu ní lábẹ́ ìṣàkóso aláyé ti Ọdẹ-Òmu Ọba Bọ́lárìnwá Ọládipúpọ̀ tí ó sì tún yìn ín fún ètò ìdàgbàsókè àti ṣíṣe iṣẹ́ ìdókòwò àkànṣe sí ìlú Ọdẹ-Òmu. Ó tún wá ṣèlérí pé ilẹ̀ Ìbàdàn ti ṣetán láti ṣàtìlẹ́yìn fún ìdàgbàsókè ìlú Ọdẹ-Òmu àti pé ní ọdún tí ó ń bọ̀ ọmọ Pàràkòyí ti ilẹ̀ Ìbàdàn Olóyè Túndé Afọlábí ni yóò jẹ́ alága ti ọdún Ọdẹ-Òmu Day. Mínísítà ti Police Affairs tẹ́lẹ̀ rí Jẹ́lílì Adéṣíyàn rán gbogbo àwọn ènìyàn tí ó wá síbi ayẹyẹ náà létí nípa ìtàn àsopọ̀ tí ó wà láàrin àwọn ìlú méjèèjì wípé àwọn jagunjagun ilẹ̀ Ìbàdàn ní ayé ìgbàanì ni wọ́n jẹ́ kí Ọdẹ-Òmu tẹ̀dó sí ilẹ̀ wọn ní ọdún 1909. Ó tún gbóríyìn fún àwọn lọ́balọ́ba tí wọ́n tú yáyà wá sí ibi ayẹyẹ náà. Ní pàtó Ọba Olúbàdàn, àwọn ẹgbẹ́ ìgbìmọ̀ Olúbàdàn tí wọ́n wá síbi ayẹyẹ náà ní Balógun ti ilẹ̀ Ìbàdàn Ọba Tajudeen Ajíbọ́lá, Òsì ilẹ̀ Ìbàdàn Abíọ́dún Kọ́lá Dáìsí àti ẹ̀kẹrin Balógun ilẹ̀ Ìbàdàn Olóyè Gíga Sharafadeen Aliyu tí ó ń ṣojú Ọ̀yọ́ Gúúsù ní ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀. Ọọ̀ni of Ifẹ̀ Ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtìsànlú ti Ẹdùn-Àbọ̀ Ọba Kẹ́hìndé Ọládipúpọ̀ ṣojú rẹ̀ tí Ògúnṣúà ti ìlú Mọdákẹ́kẹ́ Ọba Francis Adédoyin àti àwọn ìjòyè rẹ̀ náà kò gbẹ́yìn níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn eléyìí lè jẹ́ kàyéfì tàbí ìsọkúsọ nítorí pé kì í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́mọbìnrin ọmọge arẹwà tí ó múra dáradára wá sí òde ìnáwó ni wọ́n wá láti yẹ́ onínáwó sí. Àwọn kan wá láti bá onínáwó ṣe àjọyọ̀ ohun ayẹyẹ ìnáwó rẹ̀. Àwọn mìíràn wá láti jẹ oúnjẹ ọ̀fẹ́ nítorí bí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa ṣe rí lákòókò yìí tí kò sì jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè jẹun ẹ̀mẹ́ta lóòjọ́ mọ́. Ṣùgbọ́n àwọn mìíràn wá láti kó alásè àti onínáwó sí gbèsè nípa jíjẹ oúnjẹ abọ́, ṣíbí àmúga, ṣíbí àti ọ̀bẹ èyí tí ó jẹ́ ohun ìtìjú tí kò sì pọ́n ọmọ ènìyàn lé. Ọ̀rọ̀ yìí jẹyọ síta nígbà tí àwọn alásè ń bá Economic and Life sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n múra dáradára wá síbi ìnáwó tí wọ́n jẹ́ obìnrin ni wọ́n máa ń jí aṣọ ìnuwọ́, aṣọ tí wọ́n máa fi ń bo orí tábìlì láti fi kó ẹran, adìẹ àti ohun ìpanu lọ sí ilé wọn. Alásè Rita Lawrence náà kígbe síta wípé wọ́n ti fi ojú òun rí mẹ́wàá lórí jíjí ife tí wọ́n máa fi ń mu ọtí wáìnì débi pé tí àwọn bá kó igba sórí tábìlì kí ayẹyẹ tó bẹ̀rẹ̀ lẹ́yìn ìnáwó ó lè jẹ́ pé mẹ́wàá ti dín nínú rẹ̀ èyí tí yóò sì di gbèsè sí àwọn tàbí onínáwó lọ́rùn. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n máa ń múra dáradára wá sí òde ìnáwó
ni wọ́n lọ ń yá aṣọ, bàtà, àpò fàlọ́wọ́ tí wọ́n fi ń ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ wá síbi òde. Ìyáàfin Owódùnní Alákìjà, tí òun náà jẹ́ alásè, sọ pé kì í ṣe àwọn àlejò òde ìnáwó nìkan ni wọ́n máa ń hu irú ìwà ìdọ̀tí yìí. Àwọn awakọ̀ àti àwọn ẹ̀ṣọ́ náà máa ń jí abọ́ nígbà tí wọ́n bá lọ gbé oúnjẹ fún wọn nínú ọkọ̀. Níbẹ̀ ni wọn yóò jọ̀wọ́ abọ́, ṣíbí, ọ̀bẹ sílẹ̀ sí. Nígbà tí àwọn bá rí i pé gbogbo ohun èlò tí àwọn kò pé mọ́, àwọn yóò wá gba owó rẹ̀ lọ́wọ́ onínáwó. Gbogbo ìwà ìdọ̀tí yìí ti pọ̀ débi pé àwọn kò lè mú mọ́ra mọ́ nítorí pé ó ń tàbùkù iṣẹ́ àti àwọn. Àwọn mìíràn rò wípé owó tí àwọn máa ń gbà ti pọ̀ jù, tí àwọn mìíràn sì máa ń pe àwọn ní olè, àti pé wọ́n tún máa ń rò wípé tí gbogbo ohun èlò tí àwọn bá kó wá síbi ìnáwó kò bá pé mọ́, àwọn ni ó jí kó lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Agbẹnusọ fún ètò ààbò tẹ́lẹ̀ rí ajagun-fẹ̀yìntì Major General John Enenche ti sọ pé owó tí wọ́n máa ń fún àwọn aṣòfin fún iṣẹ́ àkànṣe ẹlẹ́kùnjẹkùn ní kí wọ́n darí sí ètò ààbò. Ó sọ̀rọ̀ yìí jáde nínú ìfọ̀rọ̀wérọ̀ ètò Sunday Politics tí ó máa ń wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán Channel, èyí tí Daily Post máa ń tẹ̀lé ìfihàn rẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ náà ló ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn wípé tí kò bá sí ohun tí ó ń jẹ́ agbègbè kankan mọ́, àwọn wo ni wọ́n fẹ́ ṣe iṣẹ́ àkànṣe fún? Nítorí náà ni òun ṣe lérò wípé kí wọ́n darí owó iṣẹ́ àkànṣe sí agbègbè sí ètò ààbò tí ó mẹ́hẹ, kí ìwà ìjínigbé lè lọ sí òkun ìgbàgbé. Ó tún wá mú àbá wá wípé kí ìjọba ṣe àmúlò ètò ààbò ìbílẹ̀, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní gba àwọn ọ̀dọ́ ìlú àti àwọn tí wọ́n bá ní àrùn kògbóògùn HIV láti darapọ̀ mọ́ àwọn ètò ààbò ìbílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Agbẹnusọ fún iléeṣẹ́ Nigerian Air Force Air Commander Ehime Ejodame ti sọ jáde nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ wípé ọ̀gá àgbà pátápátá Chief of Air Staff ti lọ ṣe àbẹ̀wò sí awakọ̀ bàálù òfurufú méjì ní ilé ìwòsàn tí ó sì tún lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ bàálù náà ti wáyé. Ìròyìn ló ṣàlàyé wípé ní kété tí ọkọ̀ bàálù òfurufú yìí gbéra lọ sínú òfurufú ni ó dédé ní ìyọnu pàjáwìrì kan, èyí tí ó mú awakọ̀ bàálù náà lo gbogbo ọgbọ́n àti ìrírí rẹ̀ láti darí ọkọ̀ bàálù kúrò níbi agbègbè tí ènìyàn pọ̀ sí kí ó bàa lè dóòlà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àwọn ará ìlú, kí ó tó wá jẹ́ kí ó jábọ́ sí ibi tí ìjàmbá ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lánàá òde yìí. CAC wá gbóríyìn fún awakọ̀ bàálù yìí nípa ẹ̀mí ìgboyà, ìwà ìṣọ́raẹni àti ìpinnu rẹ̀ láti pa ẹ̀mí àwọn ènìyàn mọ́ kúrò nínú ewu. Ejodame tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọ̀gá àgbà pátápátá ti NAF mọ rírì iṣẹ́ takuntakun tí gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ̀ka kọ̀ọ̀kan ti iléeṣẹ́ NAF gbé ṣe, dé àwọn ẹ̀ka tí wọ́n dóòlà ẹ̀mí, ẹ̀ka iná àti ìforíṣánpọ́n, àti ti àwọn elétò ìlera tí gbogbo wọn sáré lọ sí ibi tí ìjàmbá náà ti wáyé láti rí pé gbogbo agbègbè àti àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú náà wà lálàáfíà. Air Marshal Haneke wá pàṣẹ fún àwọn alákòóso ìgbìmọ̀ ìwádìí láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì mọ ohun tí ó fa ìṣẹ̀lẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.